Africa Content TV. Ready to be on Savannah, ready to be on Savannah. Wafa wakisu amuli, kama asana zarufi mamoto. Wasali kayusi kufi mawagi. سبحانك اللهم خير مؤلفي أنت بالقلب هنا àgìgì ní tèmi ni mo sọ ọlọ́run ọgbọ́n àtàlọ́ bí mo mọ̀ pẹ̀lú àwọn làwọn àti àtọ́ bí lọ́dún kìí bá kì í ṣó òṣèlú fún mi rárá. torí pé màmá mi ti ní mo wá sórí ẹ̀ o ṣéwù mi ti ní mo wá sórí kọ́níkà fàdá ló wá yí kàbí ti ọgbọ́n ni. Alhamdulilayi ti gbéra kọ́ ó ṣe jẹ́ láṣẹwí. Àní nínú obìnrin olórin tó ń kọrin sí àwọn kan tó kàwé ní méjì wọn lọ́kàn làgídí. Èmi kọrin gidi ó ṣe ní ìṣèlú yàtọ̀. Àwọn olùtí òwe méjì tó ń kọrin sí àwọn. Ọ̀rọ̀ olóbìnrin mi ọ̀pọ̀ èèyàn kan. Ẹni pé lọ́kàn testify sí. Àlọ́ ló fi rán mi kí n máa ṣọlẹ̀ àkúkú. Ọ̀rọ̀ ló fi rán mi ọ̀pọ̀ èèyàn kan. Gbogbo ọpẹ́ gbogbo iye títọ́ lọ́hùn ní adúgbò ibi tá a ti bẹ̀rẹ̀. Ibi àbọ̀dé òṣàlùkù àgbẹ̀dà ọ̀gá sílẹ̀ wájú. Gbogbo ọpẹ́ gbogbo iye títọ́ lọ́hùn ní adúgbò ibi tá a ti bẹ̀rẹ̀. Ibi àbọ̀dé òṣàlùkù àgbẹ̀dà ọ̀gá sílẹ̀ wájú.